Ta ni wọ́? Táìsí ni. Ẹ̀mí ju bàbá ńlá kú bàbá rẹ lọ. Ṣọ̀pọ̀lọ́ ní ọ̀pá ọ́. Ṣọ̀pọ̀lọ́ ní ọ̀pá rẹ náà. Àgádágodo tó mú dání tọ́lọ́ náà fi mú Ṣàngó. Ó yẹ kó ti mọ̀ fàgádágodo wọ́n lànà mọ́ lọ́wọ́. Ó lànà ní ààyè mi mọ́ sọ bẹ́ẹ̀. Bàbá rẹ lànà. Sórí yìí. Ẹ má lórí ilé bàbá mi o, labalábá tó bá foná dá aṣọ rẹ̀ ó gbiná. Àwòdì tó lóun ó jẹ fún àkàrà. Ogun ń bọ̀. Ọmọ olóyè Gbàdàmọ́sí ni ọ́ kí n bọ́ gbé báàgì. Ṣé o lè bá mi gbé báàgì mi? Ṣé tó wà ní gbogbo yẹn? Ó ti tọ́ka nínú mọ́lẹ̀ dandan ni kò rí jẹ́ ẹ̀fọ̀yàfà. Ṣé ní Kúmọ́lúkà wá ń sọ̀rọ̀ rẹ̀? Ọmọ líle ni ológun bíi. Ẹni tó jí tó mú ọmọ tèmi tó jí gbé tó lọ sọ dàdé òun lọ dàgbéyàwó lóye o. Ewé àkókò kọ́ yìí ó sì wù mí kí n fi ewé àkókò dára. Dára kò tiẹ̀ sọ́ di yán. Àbí àtẹ̀kùsí. Bẹ́ẹ̀ni àti ẹran pẹ́. Bàbá olóyè. Ayé ti pa kádàrá ọmọ òun dà. Wọ́n ti sọ ọmọ yín dẹ̀dí ẹ̀. Ọmọ mi. Bẹ́ẹ̀ mo wí. Ọmọ tó sọdá díẹ̀ wọ́n ti ń wà. Bàbá mi, àbí kúkú sọnù òun jàbàyàbà ni. Kí n sọ́de jù kó sì rí wọgbọ́n. Báyìí. Ẹ má wádìí ohun tí ò sọ nìkan. Ṣé irú ọmọ tẹ́ ẹ ní wọ́n sọ dáadé ẹ yìí? Wọ́n ti pàwọ́ ẹ̀dá o. Wọ́n ti sọ dológbò. Àwọn èèyàn ní ibẹ̀ tí wọ́n kàn kọ́ lé kalẹ̀ lásán tí wọn ò gbé bẹ̀. Ìlú lè ló lẹ kí agbélé wọn kó. Ẹ jẹ́ mójú kú ọmọ ilẹ̀ kan so tí mo jogún lọ́wọ́ ọ̀ràn mi nù. Ó sì ní gbogbo ẹbí mi ń wò lójú. Ẹ̀mí èèyàn tọwọ́ mi bọ́ rí. Bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ẹ̀rọ wá tọwọ́ mi bọ́ kò ní ẹ̀wọ̀. Nǹkan fi ń ṣèríran oòrùn ní bí o. Kò ní dá báwọn tó kọ́ nípa àwọn tó kọ́ ní kíkí odù wọn ní jèrè. Ṣé mọ̀ pé mo ti sọ fún yín? Ẹ̀yin ò ń dá mi láàárín ìṣẹ́jú kan ń pàlú ìran. Alaba fresh lórí o. Ìyá iná ló lásù iléèwé ìjọba. Iléèwé ìjọba. Oníkálukú pẹ̀lú ìjọba ti ẹni òde. Iléèwé ìjọba. Èmi á kàwé, ń kàwé o, ìwé ṣe kókó, èmi á kàwé o, èmi á kàwé, èmi á kàwé mi, ìwé ṣe kókó. Ẹ dákun, táwọn sùsùn gan tó sọ pé ìwé ṣe kókó ni. Ta lẹni náà náà. Ó wù mí kí n mẹ́ni tó sọ bẹ́ẹ̀. Nínú ìyá Sidi ṣe wọ́n tọ́ oṣù wàhálà. Èmi á kàwé, èmi á kàwé mi, ìwé ṣe kókó. Èmi á kàwé o, èmi á kàwé, èmi á kàwé mi, èmi á kàwé. Ẹlẹ́. Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káàsán. Èmi á kàwé mi, ìwé ṣe kókó. Èmi á kàwé o, èmi á kàwé. Iléèwé ìjọba. Oníkálukú pẹ̀lú ìjọba ti ẹni òde. Sòkò ní ìlágbára rẹ̀. Listen, wait, sir. Sir, the 10.
worse the worse. Ẹ má bínú, my bad. Wọ́n máa gbé bá a máa ń close máa mi rán mi iṣẹ́. Máa wò pé kí n wago. Tó wá lásìkò tí wọ́n ní débi tí wọ́n rán mi. Kí n wago náà kí n tó wá máa lọlé. Náà fẹ́ mi náà ti bẹ̀rẹ̀ aago lọ́rọ̀ wìyí. Wọ́n ti wọ́n after 3. A sì máa ń close in 3:30. Tí mo tún ṣe. Ní máa rìn díẹ̀ kí n tó délé. A ti bọ́ sí tó fọ́ wa. Blessing time. Sìrìgáàtù ọ̀gbọ́n sọ̀ríìgì ẹ̀yìn ọjọ́gbọ̀n. Aago place school. 2 + 3. 2 + 3. 1 2 3. 1 2. Rárá. No. 1 2 3 4. 3 + 1. Ọjọ́ 7 báwo. Sidi, what's all this you're doing? It's 3 + 1. Chris. Sidi. Ojúkúrẹ́ ta ìtú bàkí náà ní òkúta. Instead of that, o ṣe lè lọ ọwọ́ náà. Chris. Stop. Grisi. Stop, mo ti sọ fún ẹsẹ̀ báyìí, má máa borúkọ mi jẹ́. Grisi mo like Chris lórúkọ mi, Chris. Grisi nílé wa. Jẹ́ kí n sọ kan, ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo kàn notice pé ilé pé everywhere wa peaceful, wa rí Sidi. Mo kò wá, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Mo mí ìṣe ìtorí mo ṣe ní pé kí wá kí ẹ. Tọ́sẹ̀lẹ̀ sí ìfiwálé ìwé lónìí ni pé aṣọ sùkúù mi ó ya. Mo ti fẹ́ mọ́ serious pẹ̀lú ayé mi nísìn. Mo wo bí wọ́n ṣe máa bú mi ní sùkúù ìfẹ́rù rẹ̀ mọ́. Sórí bàtà mi tó ya kì í sí pé bóyá ìfẹ́ wọ bàtà gidi. Ìyá mi náà wọ́n ní òun níra bàtà mi fún mi tó gbé mọ́ wọ́n sọ bàtà ẹsẹ̀ kọ̀ọ̀kan nù. Láti ìgbà tí wọ́n sì ti ra yún fún mi lọ́láàsì lọ́wọ́ mi. So torí rẹ̀ ni mo wá fẹ́ serious. Mo wá pé kí n rán aṣọ ọ̀nà kí n tó máa bọ̀ sùkúù. Ṣé ti wá àwọn aṣọ yẹn? Mo ti rán ní ìsìn. O sure? Bẹ́ẹ̀ so wà wá school lọ́la? Ní wá sùkúù. Ní wà kọ́dà bẹ́ẹ̀ bá rí mi lọ́la gẹ́gẹ́ mọ̀ pé ní my bad ní mọ̀ tónítóní. Dúró náà, ṣé mathematics ni best subject ẹ? Mathematics ni mo mọ̀ sí gan. So o mọ̀ ṣírò gan? Mọ̀ ṣírò gan. Accountancy ni mo fẹ́ ṣe. Accountancy. Accountant níbo ṣé? Banks. Níbo? Banks. Ṣo fẹ́ gba mi understand? Mo máa ń èèyàn tọ́jú owó wọn. Ṣé mo calculation mọ́ bẹ́ẹ̀ ni? Mama we o. Okay, dúró. Tó bá sọ pé 12 + 5 in 3 seconds. Oya go. 1 2 ẹ̀rin èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá. Ẹsẹ̀ yọ kí mọ́mọ́ 12 ẹ̀rin èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ gbogbo rẹ̀ jẹ́ 170. Instead of kó máa lòkúta yẹn máa fast. Gbogbo rẹ̀ jẹ́ 170. ẹsẹ̀ okay, we are to the for any addition of numbers. Jẹ́ ká ṣe báyìí. Tí o bá fún ní 2,000 naira, sí tó bá pò ní 2,000 naira. O wá ra kan 200. Àbúrò àkókò ra kan 300. Èló ló máa kù ní 2,000 naira? 17. Tó bá fún ní 15, tó wá ní pé kò padà gba change nǹkan, èló ló máa kù? Nígbà 200. Tó bá ti gba 200 naira yẹn, tán èló ló tún máa kù? Ṣọ́ọ̀ṣì jẹ́ ló. Kò jẹ́ lómi lọ́wọ́. Ọ̀dẹ́ ló wọ́n. Bẹ́ẹ̀ni wọ́n ti bá 1 fún yín. 200 kan, 500 kan, 1,000 kan, 1,700 nù. Nǹkan 300 mọ́ra 2,000 nù. Okay, 1,000 kan, 200 mẹ́ta, èló nìyẹn? 1,600 nù. 200 mẹ́rin, èló nìyẹn? 800 nù. Ó bá bá sí wọn lè ṣàkẹ́ńtẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́ o. Àmọ́ lè ṣàkẹ́ńtẹ́ǹtì. 500 naira mẹ́rin kan, èló nìyẹn? 2,000 nù. Owó ló mọ̀. Accountancy ni mí. Mama kankan. Kí ló pé? Accountancy. Accountancy. Nǹkan tí máa fi mí sọ náà èrè tí bá ti yọ school báyìí ó máa ń gbé. Ẹ má worry. Àmọ́ kinní kan kọ mí lóminú. Mo ló tó pé tá bá wá rí mi ní sùkúù. Ẹ mọ̀ kara mọ́ mi. Ẹ mọ̀ bú mi kọ́dà mi yóò ní mọ̀ òun. Èmi ò ní kinní kan. Ń dá kinní àná tí mo gbé efútú wá sí sùkúù. Ẹ mẹ́wàá nínú wọn tó bí àti sẹ̀bílì ọ̀rẹ́ rẹ̀. Mo sì lẹ́kọ̀ọ́ rẹ̀ yà sí mo kó jẹ́. Àmọ́ kọ́ rẹ̀ jẹ́. Ṣé gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹjú? No like ẹ.
Ṣorí tó ìwà yìí ó ti fọ́ ní jù tó bá sọ̀rọ̀ èèyàn máa rẹ́rìn tó bá sọ̀rọ̀ gan just your look alone èèyàn máa rẹ́rìn of course. tó bá wò mí náà ọmọ rẹ́rìn sí èso ojú mi kan lọ wò. irọ́ no but máa mú ní everybody dùn. ó sì dán lójú. Yes, I'm sorry, mo fẹ́ ká ṣe ọkàn. Mo fẹ́ kó jẹ́ pé every time tá bá ti kúrò ní school tó bá ti di closing hour bóyá ká máa wá sílé mi báyìí ká kọ́ máa chip in 1 or 2 things fúnra wa àti ká kọ́ máa ṣe tutorial mi báyìí. Adúmọ̀kọ̀wé. Sẹ́bílì. Àwọn sí o Chrissy. Ọjọ́ Chrissy kan ló kọ́ mi. Ọ̀rẹ́ Chrissy. Chris. Oh my God. See, they are just so funny. We'll see some other time. Tètè mọ́ lọ torí tí ìyá àgbà bá ta ní ìsìn tí wọ́n bá rí pé wàá àyìn wọ́n mọ̀ sọ̀rọ̀ pé àṣàmẹ́sìs tí mo ní wọ́n fẹ́ ṣe ìdẹ̀rẹ̀ sí. Ìwọ́n dẹ̀ fẹ́ fèsì studies. Mo fẹ́ sí ẹ̀sìn pẹ̀lú ayé mi o. Èmi náà fẹ́ ṣàgùnbọ́n níran. Táwọn yóò mọ̀ pé mi kọba sídì. Compassion. Straight. High five. Ọ̀rẹ́ mi high five. Ọdún kẹ. Ilé iṣẹ́ kọ́yọ lọ́pọ̀ méjì. Láàrin ìròyìn tó wọ̀ mọ́ bá sọ̀rọ̀ yẹn. Bí bá ṣe pé tí ìdí bá fa ìkara wọn tẹ̀lé. Ṣé mo bá rù rẹ sọ̀rọ̀ ni? Chris kọ́ mo bá sọ̀rọ̀ ni. Ṣé Chris kan sí ọkọ̀ mo bá rù rẹ? Kí ló fẹ́ fà mẹ́sì fún? Kí ìsúbílìsì? Ìyẹn ò sẹ̀bílì náà. Ọmọ ìyá yàtà sọ gbádùn. Ẹbí rẹ kọ́. Gírísì lọ́fà. Wo òrí tó yẹ pé wọ́n bá gbọ́ sóhun ọ̀yọ̀ tán ni. Yóò fàṣẹ olórí ibú. Ẹ máa ká lóje. Eyín èjì. Good morning, students. Good morning, sir. Sir, ẹ dàkú ẹ̀ nílẹ̀. Sidi wá mi báyìí. Sir. Ṣé owó táìmù ni? Kí ló tó ń bọ̀ school by this time? Akíni. Ọmọ bínú sà. Ń tẹ́sẹ̀ rẹ̀ ní pé ìfọṣọ mi láti ìgbà tí àti lọ́jọ́ Friday mọ́sẹ̀sẹ̀ fọ́ lónìí ni. Mọ́sẹ̀sẹ̀ fọ́ lónìí ni. Kọ́dà ilé kẹta mo ti yá ẹ̀rùn tí ìfì lọ sọ̀rọ̀. Can you imagine? Sidi kílódé fojoojúmọ́ báyìí ló fi worst sí. Kí ló ṣẹlẹ̀? Ọmọ bínú my bad. Everybody. Nice. Just leave. Kí ni problem you guys yìí kò save? As in, I'm tired. Alright, as you can see, ẹ ṣáà ti rí àwọn coppers wa lórí ìdúró. So, kí ló yẹ kẹ́ ṣe? You're welcome, sir. You're welcome, man. You're welcome, man. You're welcome. Ǹjẹ́ mo lórí ibú. Ìwọ ni wọ́n mọ̀. Àkọ́kọ́ mo lérò pé rí àwọn ojú tuntun tó wà lẹ́yìn wa báyìí. Bẹ́ẹ̀ ni sir. Àwọn àgùnbánirọ̀ tí ìjọba fún wa lè tó rán wá sí school yìí fún wa àwọn ni so wọ́n máa dárúkọ wọn fún yín ní ẹ̀kọ̀ọ̀kan so that anybody yín máa mọ̀ ẹ máa mọ̀ wọn. Ọ̀dà. So good morning guys. Good morning. My name is Papa. Well, good morning guys. Good morning. My name is Papa Adeyemi. Ẹ káàbọ̀. It's okay. Good morning, students. Good morning. My name is Papa Alamide. Morning. A small doctor. Good morning, guys. My name is Kopa Fetia. Good morning, guys. Good morning. I'm Kopa Mufe. Hey, Mufe. Well, I don't think you deserve my greetings. Oh. My name is Papa Kasala. Yes. Hi, good morning, guys. Good morning. Wow. Good morning guys. My name is Papa Sule.
Good morning, guys. My name is Kopa. Hi. My name is Kopa Ade. My name is Kopa Sadiq. Keep quiet. So, orúkọ gbogbo wọn lẹ ti gbọ́ yẹn o. Wọ́n ní Kopas wà ní. Ẹ wò ẹ jẹ́ mi kọrin wọlé. Are you okay? Ṣé wọ́n ló máa sọ fún aka kọrin wọlé ká tó kọrin wọlé ni? Strong one! Let's go two! Let's go! Yeah! Quiet! Decorum! Ẹ wò ẹ̀rọ ọ̀hún kí ni? Táwọn òkú kúrò bìrì sí ọmọ ẹ̀ kí ni? Àwọn tó ní sùkúl wọlé dé. Àwọn skul sí ìrọ̀lẹ́ ọ̀sẹ̀. Ẹ̀yin corpers ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn nǹkan tí ara nǹkan tíjọba rán yín wá pé kẹ́ wá bá wa ṣe lélẹ̀ so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe rí wọn ẹ jọ̀ọ́ ẹ má bínú. Pampers, go one, go two, let's go! My principal, Sherry, èmi àti àwọn ẹlẹgbẹ́ mi ní disappointing. Ẹ aṣọ yìí tábà máa fi ṣe tán bíbá ẹ̀ níjẹ́ ká lọ. Thank you very much. Really So, oya, ẹja kọrin wọlé. Alaba fresh lórí ìyá iná lọ́la iléèwé ìjọba oníkálukú pẹ̀lú ìjọba tiẹ̀ ní iléèwé ìjọba ìjọba lọ́kọ̀dá bẹ́ẹ̀ ìjọba ológun bẹ́ẹ̀ ìjọba àwọn ọmọwé bẹ́ẹ̀ nínú local school ìjọba àwọn ọmọ wèrè bẹ́ẹ̀ àwọn ọmọ gànfẹ́. ìyá iná local school 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 ìyá iná local school. bí ṣe kọrin ni jẹ́ńbẹ́ mi fọkàn bá lọ. ìwé lọ ní ìkọ́mọ ó lọ kà. ìwé ló padà kọ́mọ. local school many things many things many things. tó ṣẹlẹ̀ nínú lùkù rẹ̀. ìyá iná local school ìyá iná local school ìyá iná local school ìyá iná local school. local school ni wọ́n gbé ní gbólómele mọ́mẹ́lẹ̀. wọ́n á bọ́ sí inú ọbẹ̀ yẹn ni Ọlọ́run mi ò lè fún yín ló fún àlàyé. bọ́ sí ẹ mọ̀ bọ̀. wọ́n á bọ́ sí mi ni Ọlọ́run mi ò lè parọ́ fún yín. bàbá lórí burúkú ni ó ń ṣí èrè àwọn ló wà bọ̀ sí ẹ. wọ́n bọ́ sí mi má bẹ́ẹ̀ tẹ̀. wà á yá ẹ ṣí èrè ṣá anámúlò ló kó ń bá sọ̀rọ̀ ni àṣìgbòrò ló pè mí ni èkó ń gbọ́ ní ẹ̀ṣọ́ láṣà èmi gbọ́ jáde 300 bíi fún wọ́n fẹ́ mi ní wàásù ṣé wọ́n jà mí nìyẹn ni ikú pọ́pọ́ àwọn tó nìyẹn ó fún mi ló fò ọlọ́pàá bọ́ọ̀sì wọ̀ lábẹ́gbẹ́ tèmi nígbà yìí wọ́n máa bọ́ọ̀sì wọ̀ ìyá ẹ̀dẹ̀ máa jẹ́ ọ̀lẹ́bí ṣe ń wù ẹ̀yìn níjà hello ó fún ẹ ní just 2 days péré tí ìyá ò bá dá owó mi padà tí wọ́n mú já ẹ lórí ẹ̀dẹ̀ ikú apápá àwọn tó nìyẹn láyà ẹ̀ sínsínsínsínsín ọwọ́. ara ẹni ló ṣẹlẹ̀ sí ara ẹ̀ ní òun sọ ní pé ẹgbàgbé ní ilé so another one mo promise you ajiwo ni ma fi ọdún sí. a máa gbógun nínú ikú yàrá já ẹ rẹ ojú ìgbà wo wọn lè ṣe yẹn wà á yẹ kí bó yín lọ́wọ́ mi. wọ́n bẹ bá ti yá ẹ jẹ ṣá. ẹ ló kò tí ẹ ló kò nídìí bó ṣe ń lọ ń sìn ẹ lọ kó gbẹrù ẹ kó lábẹ́ tẹ̀yìn ẹ wá tẹ̀lé àbúṣòfò ni ok ẹnu mi ò tọrọ mi ò lè pàṣẹ fún ẹ
bó ṣe ń lọ ẹ wá tẹ̀lé bó tó wọ́ọ̀tì nínú ẹrù ẹ ẹgbẹ́ débi èyí tí ò wọ́ọ̀tì òòrùn jáde kó nu abẹ́tẹ́lẹ̀ ó ti yẹ sìn. aláyé ló fún ẹ fà ó èmi àti ẹ ó wé ó yẹ. bọ́ọ̀ bá ìṣá. fani mami. ẹ̀yin dẹ̀ ń wọlé bẹ̀rẹ̀ lọ́mọ àṣẹ yẹn jẹ́ ẹ̀rẹ́ ẹ̀dẹ̀ fi gba ẹ̀dẹ̀ kọ̀ntrol nípa tẹ̀gbá etí ẹ̀ pa. ìwọ ni yàrá ìlú wa náà ẹ̀kọ́ yẹn wọlé bẹ́ẹ̀ tó lókù lọ. bàbá mi láì ní sọ mi náà. ìlú wa ti jẹ wọ́n ní sukùl ẹ̀ láì rò pé bírèkì àgbà ó ti lè nígbà. ó yẹ ṣá pé. kálíbà. tọwọ́ bá sì wọ ẹ̀ máa jọjẹ̀ mi ẹgbẹ́ mi kí èmi ṣe fowó wọ̀n mi kó ṣe kí ni kò gbádùn lọ lèmi fowó wọ̀n mi kó gbádùn lọ tí bá ti rówó ẹ̀ ṣe gbádùn. bàbá mi ó pè é. àwòyá wa ṣé olóṣì ni ẹgbẹ́ olóṣì ó yà ẹ̀fọ́ tó tẹ̀lé ẹ̀ gbọ́jà. asáàpù ẹwà káyọ̀ eléyìí o ẹwà aworo kan lọ. ó sáà fi ìjà ìbá bàjẹ́ ni àdìfóyà eléyìí o sọ́fẹ̀ là ń gba ìgbà tó kú ni ọlọ́mà bá ti jà kó ṣí kó ní ẹgbẹ́ lọ́gbà ní ọjà àjàyẹ àbá ọjà mọ̀. àwọn ọmọ iná ẹ ti ń rọjí àwọn. ẹ ti ń mẹ́nu ẹ̀ gan o. gbádùn ló máa gbádùn gbádùn ló máa gbádùn gbádùn ló máa gbádùn ẹ sáà máa gbádùn lọ ẹ má gbádùn sọ́ọ̀nù ṣá o. iléèwé ìjọba oníkàlùkù pẹ̀lú ìjọba tiẹ̀. Good. Base. Ọba base. ìjọba lágbàdo Name. bẹ́ẹ̀. Name. Senior Ika. ogun bẹ́ẹ̀. ìjọba wọn Senior ọmọwé Ika. bẹ́ẹ̀ nínú Date. lókàkú. ìjọba wọn ọmọ wèrè ń bẹ́ẹ̀ 25. wọn ọmọ gànfẹ́. ìyá iná ló kásù. Time. ìyá iná ló You kásù. ìyá iná break. ló kásù. ìyá You iná break. ló kásù. ìyá iná ló kásù. ìyá iná ló kásù. bí ṣe kọrin mi. àdìgbò ọmọ ilé máa kẹjà mo ní kò wọ́n tẹ̀lé wọ́n gbọ́dọ̀ fún mi. ẹgbà ṣẹ́ yẹn tẹ̀. àwọn olófin ni. kò ségele àwọn ọmọ yẹn wọ́n ti ẹ̀yẹn ẹrù dà. fún ọbẹ̀ ẹ̀sẹ̀ àwọn ètò wà àti gbà. Òlẹ́. àwọn ṣe bí ọkà àdìjà rẹ̀ olómọ ti. ìrọ̀ kàlíbà olófin ọmọ báwo nà. máa mú mi sí i. ìdè sókè. alayọ láyé lè jẹ. tala mo wá kàlíbà má bàa rojọ́. olórí burúkú rẹ̀ ní ìjọsìn ẹ̀ o yà láta ẹ̀dá mo láta wà. mọ́mẹ́lẹ́ o ilé ìjọba iléèwé ìjọba oníkàlùkù pẹ̀lú ìjọba. wọ́n fẹ́ gba ẹ̀mí lẹ́nu mọ́mí wọn wọ́n fẹ́ pa mí. ó pé wàhálà wọn pọ̀ ni wọ́n sọ wọ́n rọ̀nù mi like literally wọ́n rọ̀nù mi down wọ́n rọ̀nù bátìrì mi kó 1%. wọ́n bá wọn rojọ́ wèrè tí ò make sense. èmi báyìí mo máa ń wọ̀ wọ́n lépè èpè gidi ni. òun wọ̀ wọ́n lépè including àwọn ọmọ school tún yẹn àwọn ọmọ tẹ́pẹ́ àwọn ló ní school tó ń claim pé àwọn làwọn ní school òun wọ̀ wọ́n lépè àánú ẹ̀ ṣe mí continue. sórí tọ́wọ́ wọn bá tẹ̀ ẹ́ àwọn parent ló máa wá bẹ̀rẹ̀. ọ̀gá ọlọ́pàá máa kó anybody ṣó gbádùn. kúrò bẹ́ẹ̀ ọlọ́pàá máa kó wàlá múra dáhùn lórí ẹ̀. ewo kí ló bẹ jẹ báyìí. ìwọ ti ẹ̀dá lórí ilé ìdíje ìwé ẹ̀ kò ní ẹrí kò ní ẹrí kò ní ẹrí ẹyin èṣù egbò tó ṣe tó máa lọ sí yàtọ̀ fọ́nrẹ́ ìpọ̀ pòtítò la máa fi sè. ebi máa pa yín kú. ó máa fi kọrí àti páìsì ó máa fi kọrí àti páìsì níbí. ẹ wá o ẹ̀yin guys àwọn ọmọ rádaràda tán pera wọn láwọn ọmọ skul bíi ṣé tágbára skul bá tiẹ̀ ká wọn tágbára àwọn òbí wọn ò ká wọn ṣé kò ẹ kí bá lè wá nǹkan ṣe sí ni. ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ò tiẹ̀ kọjá ẹni tó ń lọ prison ọ̀rọ̀ wọn ò kọjá ọmọ tó ń lọ sí ẹ̀wọ̀n. ọmọ tóbi kọ tí aráàlú kọ jọtọ lórí àwọn ọmọ ẹ ṣọ́ọ̀ṣì lè ní láyéláyé lọ. ṣe ẹ̀yin guys ẹ̀yin ń dara yín láàmú àtọmọ sùwé o
àti school bí o kò sí nǹkan tó kàn mí lẹ́nu gbogbo wọn. Èmi wá jayé nínú ìlú yìí ni mo ti stress ara mi ju kí n máa tún máa stress ara mi lórí àwọn ọmọ yìí lọ. Primary school mo kà stress la fi kà tán, secondary school stress ni, university stress ni. Ẹ tún wá ní kí n máa gbé gbogbo stress yẹn kí n máa gbé lórí àwọn ọmọ kan tí ò wọ́tẹ̀. Imagine ìgbà tí mo kọ́kọ́ wọ school yìí tá a kọ́kọ́ wọ assembly yẹn báyìí mo ti rí ọmọ kéékèèké nǹkan tó ọmọ yẹn gbé sẹ́yìn ó ju ọjọ́ orí wọn lọ. Ẹ wá sọ fún mi ṣé àwọn ọmọ school 2 yẹn ló yẹ kí n máa bọ́dà nípa ẹ̀? O ò ní làákàyè ló ilẹ̀ òkèrè mi máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣé àwọn ọmọ tó wá nìyẹn ni àbí sáfíìsì ló wá ṣe ọ̀gá àǹdẹ́ ìrántí ìlú onílùú ló wà o kò mọ nǹkan tó ń ṣe kó jẹ́ kọ́kọ́ lẹ̀ pé. wo ọ̀rẹ́ mi àsìkò ẹ ló wà yẹn wàá jayé kù ṣé o mọ̀ mo wà pẹ̀lú ẹ̀. èmi gbọ́ láìkọ̀ bọ̀ ọkàn yìí tó pupa láàrin gbogbo wọn yẹn owó tó mọ̀ ẹ́ ṣe straight ọmọ tí bá kó fún ọmọ máa gbádùn ọmọ yẹn náà. Orí ẹni tèmi àti ẹ̀ sì jọ wà dáadáa láti mọ ara wa ṣé lọ́wọ́ ilé orí wọn ò pé wọn kọ́ dàgbà ní wọn ní kankan. ọ̀lẹ́ ń tẹ̀ láǹfà àti ẹjọ́ kọrí síbi kan ẹ̀sùn síbi kan common sense. ọ̀rọ̀ ilé ò tiẹ̀ yà mí lẹ́nu o ti gbàgbé iye ọmọ tó ṣẹ́yún fún ní a week holiday ta kàn lọ o ti gbàgbé iye ọmọ tó fún lóyún láàrin a week. kò fọ́ ní o kò yẹ kẹjọ wà báyìí kórè yín máa pé. èmi fún yàn lóyún. oyún. a ti rí pé mo ṣe fún yàn lóyún. ṣátọ̀ tó ń ti dọ́mọ. ṣátọ̀ tó ń ti dọ́mọ. o mi ò gbọ́ lóòótọ́ kó fún yàn lóyún rí. ìwà ṣe pé àwọn ọmọ kéékèèké màmá lè tó. àwọn ọmọ yẹn ní ìwà ayé. kẹta wá ṣe ń lù mí yẹn ní. ṣé kẹta wá ṣe ń bíbá. ṣẹ́gbẹ́ màmá àti wọ́ọ̀dù wọ́n fẹ́fẹ́. ní sùúrù wọ́n like ọdún ní báyìí wá ń jó ìwọ́n gbà lù wọ́n ń kọrin wọ́n ṣe mástà jẹ́ ẹ̀ṣọ́ ṣe yọ. ṣe bẹ́ẹ̀ tó ṣe làmù ẹni tí ò ṣe ń kọ́ ẹni tó ṣe tó pé àwárí ń kọ́ tó lè ṣe. ọ̀rẹ́ mi wo èmi àti ẹ. ó ọmọdé sì lòun ṣé tó dájọ wà lájọ ṣe set ṣé wọn kò dàgbà jù wá lọ orí o. ọ̀rọ̀ àwọn ilé ọ̀rọ̀. ẹ jọ níbo là ń lọ lálẹ́ ìgboro là ń lọ níbo là ń lọ lálẹ́ jà rẹ. ọmọ ibi tó sọ yẹn náà. ibi tí mo gbé ẹ ṣé máa lọ àbò lọ. o ráyè mo ti mọ bẹ́ẹ̀ o ráyè. hello a fẹ́ lọ ṣọ́ a fẹ́ lọ aṣọ. ẹjọ mo fẹ́ já ẹ̀sìn kankan tábà ti ṣe tó ń sùn lọ́la ẹ má tẹ̀lé mi wálé ọmọ kan wá mi pa ìjàmbá ṣàtì kan ẹgbàá bò mí lọ ó yẹ fẹ́ lọ bí ó èmi kò ráyè bọ́ọ̀lù fi ṣiṣẹ́ lẹ́sẹ̀ tó fi pàdé àṣẹ èmi kò ráyè. ó máa ó dá mi lójú jábí kì í ṣe mọ́tò mi làmà lè. Good morning, guys. Good morning, sir. So last week we discussed about demand and supply. And I remember I taught you guys the law of demand, which states that the higher the price, the lower the quantity demanded. So can someone stand up and tell me what is demand? Hey, you. Ológo tí mi sí ó ní pé ìjà tí ò jà ò tí wọ́n kọ́ lè lọ́wọ́ ni ọ̀ nípa ọmọ ẹ̀ o. Sunday. Quiet. Hello. Sir, I know the answer, sir. Sit down. I know the answer. Kí ló answer orí burúkú wo lọ́mọ? Answer wèrè wo lọ́mọ? Hey, Sidi want to tell us? Yes, sir. It's me I want to tell us, sir. Greasy. Ajabaro, orí rẹ̀ ò pé. Stand up, Sidi. Yes, sir. Please, can I help her? No help me, Chrissy. Fọkàn ara rẹ̀ balẹ̀. Mo mọ̀. Okay. Tell us what is demand. Demand. My bad. The band. Say, mama. The band is a taba wọ sọ̀kan. Bandi tá máa ń dè mọ́ dì. Tí àwọn kan máa ń wọ̀ sórí aṣọ. A sì tún lè pe the band ní ọmọ àwọn onílù tí wọ́n máa ń kọrin. Àwọn ọmọlẹ́yìn wọn, àwọn ni wọ́n pè ní the band, the mans. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn wọn, àwọn gangan ni the band. Tí àwọn band tí wọ́n máa ń lù ní sọ́mọ́ ṣe gbádùn ìdè mans. Iléèwé ìjọba. Ìjọba lágbàdo. Quiet, my class. Hello. Don't make noise. Ìjọba So you ológun tell us. Demand
bá àwọn ọmọ wẹrẹ àwọn ọmọ gànfẹ́. Ìyàyínà local school, ìyàyínà local school, ìyàyínà local school, ìyàyínà local school, ìyàyínà local school. Tí wà látàárọ̀ náà, ṣé wà ìlú wa ni? Ṣé ká máa lọ lé? I don't get. Ká máa lọ lé. Ṣé ilé tí èmi àtẹjọ lọ lánàá àbí ìdájọ́ lọ́njẹ ta? Èmi àti Sidi àjọ máa ń lọ sílé once in a while. Pẹ̀lájì, báwo wá ni tí ń ṣe? Wo má bú mi o. Ṣé torí dọ́là dì tó gbèsè gbé má bú mi o. Sidi, ọmọ kò ní láì máa parọ́ tèmi. Bí nǹkan bá ṣe rí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ. Nǹkan tó sọ ń sìn yìí, ó sọ pé olórí kúkú ni ẹ́, pé ò ní sẹ́ǹsì, pé ọ̀dẹ̀ òpònú àrìndì ni ẹ́, afọ́kùngbèmù ni ẹ́. Fọlákẹ́ àti dọ́làsì sẹ́mi lẹ́pẹ̀ dọ́làdì sẹ́mi lẹ́pẹ̀ dọ́làdì ìwọ àtọ̀rẹ́ rẹ. Àwọn wo ló ń pariwo mọ́? Kí ló ń ṣe pẹ̀lú boyfriend Fọlákẹ́? Adúlọ ọmọ sọ wípé mo pé Chris boyfriend Fọlákẹ́ ni. Excuse me please. Ìgbà wo lọ bẹ̀rẹ̀ ní fọmọ tó jọ mi? O sì lémi ọ̀rẹ́ rẹ. Calm down. Àbẹ̀sí wo la wá ń ṣe náà sọ̀rọ̀ fún mi? Èmi ṣàṣírí mi fún ọ̀sán àṣírí rẹ fún mi. Irú bẹ̀sí wo la ń ṣe? Hold on, Sidi. Please, sórí nǹkan tó dá sílẹ̀. Mo sọ pé máa lejú lẹ́kọ̀ọ̀kan. Ó jẹ́ ká máa take gentleness for granted. Àwọn òṣèré àti Àjímí ò kí ń rẹ́rìn náà. Mo kí ń rẹ́rìn báwo ti jẹ́. Kí lè sọ bẹ́ẹ̀? Ọkùnrin tí wọ́n náà ebo ló mọ̀ for every time. Ó ti gbéwèé lórí ju kí ló ṣe tí wọ́n nìkan. See, I need to tell you guys something. Sidi is my friend. Yeah. And you guys need to respect her always, please. Sọ̀rọ̀ bá má fẹ́ mo pè mí lórí. Kọ́ máa respect ẹ, kọ́ máa fún ẹ ní oríyìn tó lọ tiẹ̀ náà pé ọ̀gá ni ẹ. And Fọlákẹ́ ọjọ́ tó lọ lọ́hùn. Ta ni boyfriend Fọlákẹ́? Ta ló ń jẹ́ Fọlákẹ́? Kí ni definition boyfriend? Spare me that. Kí ló mí pé ìgbà oníwà tí Fọlákẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra? Ṣé o mọ sọ wípé mọ̀ pé Fọlákẹ́ ó ní crush fún ẹ? Ẹlẹ́ tí ń fẹ́ra nìyẹn ó láìkẹ́ so wọ́n náà ó ní láti láìkẹ́ padà kẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra yín. Bẹ́ẹ̀ni, àwọn olórí ibú. Àmọ̀ yóò bẹ́ẹ̀ ni mo sọ àmọ̀ yìí. Ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ mọ́ kírọ́ọ̀sì. Tẹ́ ẹ̀ mọ̀ dá kírọ́ọ̀sì mẹ́tẹ́ ń fẹ́. Ẹ̀ mọ̀ yàtọ̀ láàrin wọn. Bàbá ti lẹ́yìn kírọ́ọ̀sì lórí èèyàn láì. Bí kò mú kiri rẹ̀ kó ti wọ̀ wò yín ni. Gbogbo tí mo wà lọ́kàn yín náà. Bẹ́ẹ̀ làwọn obìnrin náà mo bá ti kírọ́ọ̀sì lórí obìnrin náà. Bí kò wọ́n mú kiri wọn kí wọ́n sì wọ bẹ́ẹ̀ ni. Àmọ̀ yìí. Abẹ́sẹ̀ máa ń jí fọ́tò àwọn ọkùnrin lórí Instagram. Ẹ mọ̀ post ẹ̀ sì fi yín WhatsApp fún yín. Ẹ mọ̀ ní àwọn ọkọ yín nù. Ọkọ ọlọ́kọ. Lẹ́mọ̀ pè lọ́kọ. Mo ti mú kan rí. Gbẹ̀rù sọ̀rọ̀. Kí n gbẹ́rù sọ̀rọ̀. Sọ wá rí ìwọ Fọlákẹ́. O lè sọ lójú mi pé ọkọ rẹ rè kò possible. Ìwọ náà sì mọ tí mò ń sọ. Tí a lọ lé náà, o tiẹ̀ kí n read mind èèyàn tí ẹ. Kúrò sùkọ́ àwọn máa lọ ní sùúrù náà. Àwọn tó wà tó ṣe báyìí. Láìkí ní sùúrù. Bẹ́ẹ̀ ni, bàtà igi orí ẹ̀ sáyé yóò lúwa rẹ̀ káàkiri náà. Kí n ti ẹ̀rọ owó gbólámẹ́rẹ́ bàtà mi lọ́yọ̀ yìí. Sidi. Alákẹ́, bó ní ìmọ̀ pé wọ́n ń rún lẹ́gbẹ̀ẹ́ kan. Mo gbogbo rẹ̀, àbí olówó. Mo ti mọ̀ ní ẹgbẹ́ àwọn TikTok mo ti rìn pé wọ́n náà. Nígbà bàbá rẹ̀ lówó, àbí olówó rí ti sè. Ẹ káàbọ̀. Pọ̀pọ̀. Ẹ gbádùn lọ, ẹ mọ̀ ọmọ bó ṣe wù yín. Gbogbo owó break time ẹ máa ń oúnjẹ fún wọn náà lọ́wọ́ ayọ̀ lára rẹ̀. Ẹ káàbọ̀, ẹ ṣé. Tọ́tọ́, ṣé o ti rí báyọ̀? Olórí ibú, ara ẹ̀ ràdá orí. Bó ṣe wà, olórí ibú, ó dọ̀tí, olóṣó, wọ́n kàn dá aṣọ èèyàn bóra ní ẹranko náà ní méjèèjì bẹ́ẹ̀ ṣe wà. Sọ wọ́n dọ́làsì tó pè mí. Dọ́làsì tó pè mí, ọ̀yá. Ilé bàbá mi rèé. Ilé bàbá rẹ̀ rèé. Kó o sí mọ́ mi. Sidi, calm down, just calm down. Sí mọ́ mi kọ́ ọ̀gbẹ̀ sẹ́dà. Now, see, let me tell you. Sidi, let me tell you. Ìtí mo fi ní mo fẹ́ bá yín sọ máa lọ́nu. Calm down. Láti wọn pé ẹ̀yin, wọ́n kàn try láti máa encourage ẹ náà ni. Because I know one day you will be the best among all. Sọ Yorùbá. Nǹkan tí mò ń sọ ni pé ìwọ ló máa dáa jù nínú gbogbo àwọn. Èmi náà ni mo dáa jù láàrin wọn tẹ́lẹ̀. Torí ẹni ìṣe bá àwọn èrè rìn mọ́. Àwọn ò lè gbé ẹ̀ǹbí báyìí. Àwọn gbọ́ta kan bá ìṣeré, akọ olójú bá ìṣeré ni. Eré pátá bá ìṣe kí ni benefit tó ní fún wa? Ìwọ́n tẹ́ pé olóòdò ní tí kò bá ṣe àwa tá a fẹ́ lé, wọ́n máa ti repeat lẹ́nu. Wọ́n ní repeat. Exam mi tún bọ̀. Wọ́n ní repeat. Kí ni? Tó lè ká sísè ìjọ. Ká olóògbé máa yọ ọgẹ́ yìí. Àwọn ẹ̀bà kò tẹ̀ sí ní ṣe. Ọ̀rẹ́ ká sùn mọ́ mi. Ẹgbẹ́ ká ẹgbẹ́ mọ́ mi. Ọ̀rẹ́ ká ló tẹ̀ sùn fún ọ. Àgbà ìtì ẹ̀ wéri. Ọlọ́run wo dọ́kọ̀dọ́kọ̀. Dọ́kọ̀dọ́kọ̀ ṣe ó ṣe rí fún ìrí gan.
kí n deliver ìkẹsùn nítorí rẹ̀ mi. Babe, kí ló ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ? O ní believe pé lẹ́tà tí mo sọ fún ẹ pé mo máa ń rí ẹ, mo máa tún rí bí mo ṣe máa ń rí láàárọ̀ ẹ̀. Honestly, ó tiẹ̀ ti sú mi. Mo ṣe kí mi máa parọ́ fún ẹ. Orí lẹ́tà lé ní orí lẹ́tà lọ́la. Honestly. Mo lọ́kàn ti tèmi o, kọ́pà àyànfẹ́ ló máa kọ lẹ́tà yẹn. Seriously. Torí bó tiẹ̀ ṣe máa ń wù ẹ́, tá bá wà lórí assembly everywhere. Ọjọ́ kan bá ó wù ẹ́, mo rò pé ṣó fẹ́ fojú bọ́ aṣọ lára ẹ ni. I was very confused. So I feel like it's the one. No, kò lè jẹ́ kọ́pà àyànfẹ́. Why did you say bẹ́ẹ̀? Kọ́pà àyànfẹ́ tó mọ̀ tí mo mọ̀. Ṣé mo yẹ student kọ́pà àyànfẹ́ ti even corpus? Bóyá ó ń bẹ̀rẹ̀ ni, ṣé ká fi lẹ̀bẹ̀. Kọ́pà àyànfẹ́ tèmi mọ̀ ọ́. No. Ó máa ní boldness láti wá bá mi tó bá jẹ́ òun ni. It can be. Okay, so what are you thinking? Students ni mo ń rán. Well, forget it. Forget. Students wo ló máa ní Students wo ló máa láyà láti kọ lẹ́tà sí kọ́pà? Ṣé handwriting tó máa ń kọ lẹ́tà yẹn? Ó similar sí handwriting tí mo ti máa ń rí, tí mo dẹ̀ tún ṣe ń rí. Bọ́ mi ò kàn lè comprehend ẹ̀ ni. Èèyàn kan náà ló ṣe nǹkan gbogbo ẹ̀, but no matter what, nǹkan tẹ́mi mọ̀ ni pé kò lè ever jẹ́ student, kò possible. You understand? Probably ara wa náà ni kọ́pà náà ló máa kọ́, but ọkàn tèmi kọ́pà àyọ̀fẹ́ ni. I disagree with you. Why? Kò lè jẹ́ students lọ́kàn mi sọ fún mi. You know what I'm saying? So it can't be kọ́pà àyọ̀fẹ́, seriously, and that's why. Kò tiẹ̀ lè jẹ́ àyọ̀fẹ́ because àyọ̀fẹ́ is not even my type. Àlàyé mi, observation tí mo fi ó tọ́ pinpin, ó sì máa ṣì bá dájú dáadáa. Observation wo ni? Àwọn kéékèèké àwọn ọmọ skul táwọn fún chance enjoyment ẹ̀ táwọn gbégbó fún yìí. Kò má dìgbò tó máa dá wàhálà lẹ́yìn ta, wọ́n máa gbé wá fún àpàdánù àbẹ̀tẹ̀ yìí o. Ọrùn yìí ló máa dáadáa yìí mi ẹmọ bí ń lọ. Ẹ̀yin náà bí ń lọ. Wọ́n dá sáà bàtà ẹ̀. Bó dẹ̀ ṣe kàn ó ti yé mi. Bọ̀ ṣé àwọn ọmọ tó ń wo yẹn bóyá wà yẹn náà ọmọ pẹ́ làwọn ọmọ yẹn o. Ó ti yé ẹsẹ̀ ọmọ ológo ni wọ́n o. Irú àwọn ọmọ yẹn bóyá wà yẹn bó ṣe ń wá sí ìgbà yẹn ó ní tán dìlé bàbá wa. Ó ti yé ń sìn àgbọ̀dọ̀ gbé mu wọn tán. Tán bá dáhùn síwájú àwa léèyàn lẹ́yìn náà àfi máa kọ́ bá lọ fún wọn. Kò yí ẹ kàlébà. So àwọn gbogbo pátá yẹn náà ó ti yí ẹ. Bàbá yẹn káwọn ọmọ yẹn lọ jẹun síta. Bàbá lọ gbé wọn léyìn ta. Ọmọ wa kọlù wa o. Àdìpọ̀ di counter. Ó ti yẹ sí so báyìí. Ó ti wà ń bẹ já sí yí ẹ. So bá ṣe wá ẹ náà jára máa mú ọmọ ra. Lẹ́gbẹ̀ẹ́ la ń look up to you na. Ẹ mọ̀. Ẹni tí ló tọ́ pé wọ́n máa gbé wa débẹ̀. Ìgbẹ̀lẹ̀ rí. Ó ti tàbá yìí. At the same time náà, wọ́n bá ti wá bídà pé àti lọ ń gbé wọn léyìn náà jù. Abẹ́ gé wa jẹ ìyá wọn. Àpéyìn ọ̀kan. Àpéyìn oṣù àti mọ̀. Àṣẹ bẹ́ẹ̀ fún wọn. Ó ti yẹ. Ó yẹ wà nìyẹn. Àwọn yẹn dẹ́gbẹ́ sára. Ọmọ pẹ́. Ọmọ pẹ́. Àgbà yìí. Gba gbogbo balẹ̀ ayé ẹ jẹ́. Ìwọ ṣọ́ máa ń ṣòro ẹ̀kún tí ẹ ṣá. Mama ẹ gbégbó sára. Wà kẹ́lẹ́ wà. Wà kí ló ṣí ẹ? Báwo nípa òun ṣágbóná àlàyé? Pátá wo nìyẹn? Kí ni ká fi ṣe wọ́n lálẹ́? Èmi màrà ni. Stop ṣe bẹ́ẹ̀. Kí mọ́mú kan lánú mọ́ ní ìyẹn mọ̀ náà. Ìyẹn olórí náà. Ọmọ orí ti ẹ̀. Ìyẹn olórí náà. Olórí mi ò yájú. A bá ṣe bẹ́ẹ̀ mọ̀. A bá bẹ̀rẹ̀ ẹ̀rọ mọ̀. A bá ṣe bẹ́ẹ̀ mọ̀. Báwo ni ká ṣe owó tèmi báyìí? Owó tèmi. Kò gbé ẹ̀rùn yẹn léwu lọ kó máa gbé lọ́lé. Ṣàkáàdì fún. Mi rò pé wá ti di end of the day kò fún wọn ọmọ account at the end of the day. Owó àárọ̀ nǹkan. Àárọ̀ wọ́n jókòó tí wà náà. Mi wọ́n dágò jù. Irọ́ wà mí fẹ́yàn o. Ìwọ náà àfà ibi tí mo ní kó lọ àfà. Aláyé àwọn transfer lọ ṣe fún mi ò TF lọ ṣe o. Káwọn ṣe kí ni ìgbẹ́ bíbá? TF lọ ṣe fún mi. Ní jẹ́ TF. As in all transfer account. Ó dẹ̀ ń gbà lọ́wọ́ wọn transfer wèrè wo nìyẹn. Aláyé bọ́ ibẹ̀ mi ni wọ́n sọ pé àwọn ò ní cash lọ nǹkan kó yá. Àmọ́ olómi náà ni wọ́n kọ́ sáré tẹ̀ wá ọlọ́ọ̀tọ́. Ó ti wá jókòó. Ó jókòó mọ́. Láti ràn wọ́n náà. Ṣé sí yà yín? Yóò kò tí ẹ̀ ní ìdí má jẹ́ ẹ̀rí. Ṣé sí yà yín? Ṣé ẹgbà àkáǹtì ẹ̀ mo dáyé ṣe sí i? Káàṣì náà mo wá sí i. Wàá bu káàṣì lèmi. Kí ni ṣe ṣọ́ọ̀bù máa pass? Kí ló ń tún padà sẹ́yìn? Ṣé o gbogbo nǹkan tí n bá fọ ẹni máa pass? Ṣé o mọ physics? O mọ Charles law?
ọmọ voice law. Ṣé o mọ law of electromagnetic induction? Gbogbo ẹ̀ ní máa kú ẹ tó máa pass. Má bọ̀ láti ká sí i. Ẹni sùúrù. Kí ni? Bẹ́ẹ̀ bá jẹ́ kí n pass. Lọ pé gbogbo àwọn tó bá wà nínú ìlú. Torí kan ní Ṣadé sùn fún mi bóyá mo ṣe máa bá yín. Ṣadé? Ó sọ fún mi pé mo máa pass ìjọba tí mo. You see, ṣé orí nǹkan tó sọ fún ẹ? Review gidi ni ó yà, ó máa pass gbogbo ẹ̀ ló máa pass. Ọkọ̀ ní ọmọ ti rọra náà. Sorry. Mo understand bó ṣe ń ṣe. Tó bá wò mí dáadáa, wàá rí pé bí mo ṣe máa ń ṣojú sí ẹ gan-an, wàá rí pé ìfẹ́ ni. Mo fẹ́ kó fẹ́ mi kémi àti ẹjọ́ máa wà. Ìwọ náà kò imagine if you date me you go pass. Gbogbo ìgbà ni wàá kò máa pass mi. O ní láti jòkó kọ exam gan. Nǹkan mo ní mọ́tò, kò sí nǹkan tí mi ò ní mo life phone. Gbogbo student yẹn wọ́n nìkan mo fẹ́ wọ́n nìkan lọ́kùnrin máa ń ṣàfẹ́rẹ́ all the time. Kò imagine báyìí sìn tó yẹ kí èmi mò ń gbé ẹ wá sí school. Gba fóònù mi, gba gbogbo property mi máa lò mí. Jẹ́ kí n wà kí inú mi máa dùn. Bí mo ṣe rí ẹ yìí like inú mi ń dùn gidi ni. Mo fẹ́ kó fẹ́ mi kájọ wà papọ̀. Mo fẹ́ máa fi ẹ́ yàn bọ̀. You understand nǹkan tí mo sọ? Okay, what if I say no? What if you say no? Ṣé failure wù ẹ́ ni? Ṣé wù ẹ́ kó dédé kó kọ̀ máa fail ni? Máa fail ẹ̀. So if I say no, you're going to fail me? Automatically failure. I like that. But má jẹ́ kó wá dàbí pé mo fẹ́ mọ̀ fail. Well, my answer is no. Mi ò ṣe. Omi ni. Wàá fail o. F9 all the time. Mi ò lè fail because I'm brilliant. Yes. Jíjí máa fail náà ni. You cannot fail me because I'm brilliant. I am. Let's go. Ọmọ ìlú àdé máa fail ni. Ó lágbára fún ẹ, ó sì dómi àtàkó jù àtàkó bẹ̀yẹn. N ò ní sọ. Ṣé o máa bá mi ṣe ẹ ṣá? Mi ò rí irú èrè, wọ́n ní kí wọ́n máa fún ẹ, wọ́n mú kọ́ kí n máa kó ẹ. Joshua gbádùn. Kí ló wá dé pọ́ọ̀tì mi ṣó ya wèrè ni? Ìwọ náà rẹ́rìn. Má rẹ́rìn mọ́ náà, wọ́n ń Wọ́n náà lẹ́yìn ọba onípòmọ́ náà dá. Ẹ̀yin lédi ẹjọ́ ṣe gbádùn. Ẹ̀rí kan tí mo rí. Kò sí wàhálà. Kó máa lé mú iye pé má sọ. Wá gbá gbàgbá dáadáa rọ. Sidi máa ní. Ẹjọ́ ibo lẹ ti rí àǹtí. Sidi. Cherry, mo yín mi kan ta. Ló bá dé dédé. Òun ní nǹkan tó wà very important tó fẹ́ sọ. Bọ̀ lójú àwa mẹ́rẹ̀ẹ̀rin ló ti fẹ́ sọ. Mo ní yá máa bọ̀. Jẹ́ ká wọlé lọ. Ṣé bẹ́ẹ̀ ni mo bá sọ̀rọ̀? Mo bá ní yá máa wọlé bọ̀ o. Ó rèé. Tí ẹ̀dùn wọn Sidi máa kúnlẹ̀ fún wa. Èmi tẹ̀lé bẹ̀rẹ̀ kọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀. Ó ní kò wọlé lẹ́ni. Ṣé ojú ẹ̀? First born àwọn Rúgà ni. Rúgà. Dìde, ìkúnlẹ̀ òun ṣe wà. Ó ní ẹgbẹ́ ẹ̀kọ́ Jókòó náà. Ẹ jókòó náà. Kí ló ṣẹlẹ̀? Àbí kò dẹ̀ la ojú ẹ̀. Wọ́n ṣe pé ìwé tó lóra rẹ̀ wá káàkiri náà. Ṣé èèyàn fojú ronú táwọn onígbòkú rẹ̀ lọ́wọ́ mi? Àmọ́ ẹ wò ó ti àti dá ẹ ti jèrò ọ̀rọ̀ lára mi náà rìn. Orú ìṣẹ́ ló máa ń sọ pé orú Calm down. Ó ti burú jù. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Calm down. Ẹjọ́. Sọ̀rọ̀. Ẹ̀yin àgùnbánirọ̀ bẹ́ẹ̀sì ẹ̀mọ̀ wá bẹ̀yìn ni pé kẹjọ. Ó wù mí náà kí n sin orílẹ̀-èdè bàbá mi. Mo fẹ́ di kọ́pẹ́sì. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n máa ń sọ pé ẹ̀yẹ́ máa ń dùn mí. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi sọ pé ìmọ̀wé. Calm down. Orí rẹ̀ mo wá wò pé ẹ̀yin kọ́ bá tẹ́ ń sìn ìjọba lọ́wọ́ kẹ́ ẹ máa kọ́ mi ní ìwé yàtọ̀ sí ìtẹ̀mọ́kọ́ nínú àwọn kíláàsì. Kí n máa wá sọ́dọ̀ yín àyín. Ẹ jẹ́ kí n máa bá yín ya arun yín tẹ̀yà. Kẹ́ ẹ sáà máa kọ́ mi ní àwọn ìwé tí èmi náà fi di
èèyàn pàtàkì láwùjọ tí fi wọṣọ àgùnbánirọ̀. láwa náà jọ kí ló ṣe ọ̀rọ̀ ṣe ọ̀pá wà ló wá bá ṣá. calm down. She's too drama. Jọ kúrò jàre. ọ̀rọ̀ yẹn ó dùn fún mi bí òkúta dùn pọ̀ sí mi láyà. bọ́ká sọ tọrọ kò lè tán yẹn she understand tó bá fẹ́ kàwé tó bá mọ̀ pé ó fẹ́ kàwé àwa náà ti ṣetán láti. count me out mi ò ready tí má ti máa kọ́yàn kò lè jẹ́rìí síbí mo ní important thing láti ṣe ẹ jẹ́ ń lọ parí. wo ti burú ju bó ṣe rí èṣù ìwọ fẹ́ kọ́ wọn ní ìwọ kì í ṣe èèyàn gidi tiẹ̀ o kì í ṣe èèyàn gidi máa pẹ́ bọ́ ẹ̀ ń ṣe ń dómi. wàá kọ́ mi bọ́ ṣe ń ṣe ń dómi wà láìtàláì tí mo bá tún rí ẹni má wọrí kò kí ń ṣe fọ́ọ̀tì ẹ̀ kò sí wàhálà jàre fi mí ṣe ìbúbú ìwọ má bá sọ̀rọ̀ ṣe understand nǹkan jẹun lọ́pọlọ ẹ̀ ṣó ti gé ẹ báyẹn wọ́n ṣe máa jọ́ṣọ gbádùn mo lè fún ẹ́ lò ṣojà wèrè mo lè lẹ́kọ̀ọ́ lè yìí sí yìí o ẹ mọ̀ bí kò yà wọ́n máa dùn ẹ mọ̀ bí kò ṣe kó bí èbí èṣù ewé ní kò wọ́tà padà wá báyìí oníjà àbáwí ó ṣe báyìí ètò ìnáwó lè ṣe kúrú bí èṣù wọ́n máa bọ́ rẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ kàwé ìwọ ló dájú àbí o bọ́ọ̀rẹ̀ sọ̀rọ̀ irú nù bọ́ ẹ bá mú gbàlẹ̀ kí n gbọ́ bí báyìí dáa kó má kọ́ mi wọ́n bí. calm down but seriously ká má parọ́ o títí bí o bá serious kò ní wá bí báyìí seriously àbí kí ló rò sí títí bí o bá serious kò ní wá bí báyìí. so tí kò bá wà serious kò ṣáà ní ara ìwọ náà máa fara balẹ̀ kò kí ṣe pé ó máa jókòó sórí ìta máa ń jàjàjàjà ara ti máa ń kun ẹ́ jù jẹ́ ló ti dàbí táìgà kò lè kó ìdùn wá sí i. jọ má máa kó mi mọ́ ṣó gbádùn àwọn òwe. oníkálukú pẹ̀lú ìjọba tiẹ̀ ní òye bẹ́ẹ̀ni iléèwé ìjọba ìjọba lágbádá In my entire life, I've never seen someone as promiscuous as this man before. As useless as him. I don't know. You see, the fact that he wants to get down with every student in the school, I don't understand. Is it his fault? It's not his fault. If not for my mom that left me and went to UK and asked me to stay with grandma, what will I be doing here? No, but it's not that bad, so. But don't worry. I know what to do. Really? If I should tell my... What is he going to do? He will teach him a lesson. Do you want us to give him a try? Let's teach him a lesson. No, I'm tired. I'm sick and tired of him. Let's teach him a lesson. Well, Timba suffer. Let's teach him a lesson. Only she demo. Trust them. We trust them too. Let's go. Who's serious gonna say? Báwo ni? Kí ló ṣẹlẹ̀? Tẹ́ bá rí improvement lórí economic economy lánàá. Oh, that's good. That's normal. Mo délé mo sọ fún mọ́ èmi. Àwọn èèyàn gidi ní wọn ò ní láti fún wọn nǹkan. Wọ́n ti gbé nǹkan yẹn fún mi dóbọ̀ tí bá ti kiri rọ̀lẹ́ má bá ń gbé wá. Wọ́n Èkó ni tó bá délé bá mi kí wọn. Kò jẹ́ mọ nǹkan tó ń ṣe. Wọ́n bẹ̀ tó wípé àwọn ẹgbẹ́ wọn ń ṣe wọ́n náà tí wọ́n ní boyfriend kiri nínú class. Ìwọ náà fẹ́ ni. Mọ nǹkan tó ń ṣe. Mọ mẹ́ni tó ń ṣe. Ó ṣáà ibi àyẹn ṣe ń struggle kiri. Mọ nǹkan tó ń ṣe o. Yínká. Just call me Yínká. O ṣe. Sórí èyìnbó tó sọ́nsìn, àwọn tá ti pè láǹtì nínú iléèwé yìí, wọ́n ti jáde láyé o. Sórí tá bá pè lórúkọ, jẹ́ kó máa sílẹ̀ sáré wípé a pè lórúkọ. Kò sẹ́ni tó lè pè ní àǹtí iléèwé ó kú o. Àbí? Jẹ́ kí n gbé débẹ̀. Sórí ní méjèèjì yẹ kí máa kíra yín kú oríire ni. Sórí èmi àtọ̀rẹ́ mi, a kàn wò pé láàrin gbogbo èèyàn kọ́ bá kó jóbìnrin, èwo ló níwà rẹ̀lẹ̀ jù, èwo lè bẹ̀ jù torí parí pé káàmù ni o. Láti fẹ́ gbé débẹ̀. Àṣírí ńlá wà nínú kéjẹ́ pé baálẹ̀ ìlú gan yẹ sọ fún yàn. Jẹ́ ká wá gbé yín débi àṣírí o. Ṣé rí àṣírí tó ń bẹ nínú ìlú yìí ni wípé kò sí àjòjì tó ń wọnú ìlú yìí tí ò ní jáde láyé tí ò ní kú. Àgàgà kan bá pupa. Do you know the meaning of ikú? Hey, wait. What are you guys saying? Kí lẹ̀ ń sọ? Ó sì sọ òyìnbó. À ń sọ̀rọ̀ kú, òun sọ. Jẹ́ kí n gbé débẹ̀. Ṣé rí o mọ̀ pé ìkàn dédé wọlé yín ṣe kínní? Ṣé mọ̀ pé ìmọ̀ èèwọ̀ ìlú nílùú yà á rí oríṣiríṣi èèwọ̀. Àgàgà ìwọ kó bá jóbìnrin kó bá wá pupa. Ó máa ń jẹ́ pàyè, ó máa ń jẹ́ pàánù. Ẹ má má dẹ́rù bà wá. Ṣé máa ń jẹ́ pa? Can you guys just stop? Ẹ kó wá tún ìjà. Hello, Yínká. Ó dà pé òṣìfẹ́ yí ẹ̀ka. Ṣé o máa ń jẹ́ pa bó kì í jẹ́ pa?
So máa ń jẹ̀pà. Ẹ ń jẹ̀pà. Ẹni bá jẹ̀pà. Kò bá ti wá jẹ́ kó bá fẹ́ fi kíkú rẹ̀ yá kó wá lọ jẹ́ láàárọ̀ ọjọ́ Sátọ̀dé. Kẹ́ bá wá lè mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ àparọ́ fún yín. Ẹni tó dúró yìí, ọmọ eléégún ni o. Ọmọ tá lè mí. Olóró. I don't fucking care. You will care. Ó yá wọ̀ kan. Ẹlẹ́gbẹ̀dẹ̀, ẹgbẹ́gbẹ́ sí ẹgbẹ́gbẹ́, ohun àwọn ìyá mi ni. Ó dà. Bá mi o. Kí lẹ rí? Wọ́n lè rí kankan. Ẹ lè rí eégún bàbá ìlú wa òun la rí nìyí. Mo sọ pé wọ́n bí sàwọn guys ń ṣe. Ọmọ bíbá jù. Ọláyínká wá farabalẹ̀. Torí à ń bọ̀ sọ́bẹ̀ òun wìrì, à ń bọ̀ sọ́bẹ̀ òun wìrì. Àánú yẹn yára ló ṣe mí o. Sọ́wárí èmi àti ọ̀rẹ́ mi torí ìwà kí n ní, a wá decide pé ilé jèjì bí ṣe wá láyọ̀ afẹ́ kí n padà sí ìlú láyọ̀. Èdè sì ń la kọ́kọ́ aṣọre fún àti máa ń ṣọre fún yàn kọ́kọ́ obìnrin kan bá ní ìpàdé. Kí ni gbéraga? So kó bá wò pé àwa yìí o. Uniform. Adébíkà dàgbà sí. Ọ̀rẹ́ mi sórí ibi táwọn kìíní yóò ti gbà wá gbọ́. Mo fẹ́ jẹ́ kí Yínká ẹ̀kọ́ mọ̀ wípé torí pé àfẹ́ràn ni náwó ọ̀tún ẹ̀ síwájú. Nàwá sọ wájú báyìí. Nàwá dáadáa. Ọ̀rẹ́ mi yá tẹ́jú mọ́. Àṣàtú la wáyé. Stop this. Wọ́n nǹkan tá a rí lọ́wọ́ ẹ̀ lágbára tẹ́jú mọ́ kí ló rí. Ikú rẹ̀. Mọ́jọ́ ti rí. Ó ti rí. Ó mọ̀ kan, ó wù mí ká sí ẹ́ láàánú. Arábìnrin tún mi bọ̀ orin, ikú tún ti ń lé òun káàkiri. Ó bá kúrò lórí àtúnsáré. Kí wàá fẹ́ jà ṣe báyìí? Jà sí ẹ́ láàánú. Irọ́ mi fẹ́ ṣe wọ́n láàánú. Jà sí ẹ́ láàánú. Mi fẹ́ ṣe wọ́n láàánú. Tí àwọn kọ́fà méjèèjì bá ti sọ pé ẹ má bínú mi ní ṣe wọ́n láàánú. Jà sí ẹ́ láàánú. Iná ìbẹ́ yìí. Má bínú. A ti ṣe yín láàánú. Ó jẹ́ kí n sọ, ó mọ̀ nǹkan kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí bá lè wà ní sí free lálẹ́ ọ̀la. What's tomorrow? Wednesday. I think tomorrow is Wednesday. Torí ètùtù kó a bá yín ṣe, èsì ètùtù ká lè ṣe lójú ọmọ. Àdá ẹsẹ̀ kó jẹ́ pé ètùtù kéèyàn kọ́ ẹ pé ká bá fẹ́ ṣe bẹ́ẹ̀, a gbọ́dọ̀ rí ojú òfurufú. Nítorí mọ̀ pé ká bá ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀. Ṣé rí gbogbo àwọn obìnrin tó kù tó wá? Ẹ má sọ fún wọn, ẹ bá ti sọ fún wọn. Àwọn ẹ má sọ ẹ̀yin nìkan lẹ́dẹ̀ẹ́lẹ́, àwọn èèyàn wọ́n kú o. Okay. Ṣẹ́gun. Then what's that your name? Ijalo. What about you? Ijalo. Ijalo. Thank you very much. Jẹ́ kí n júwèé bí a ti wá. Ṣé mo bí rádàbọ̀ tún ká máa gbà ló lè bálẹ̀ ibi kan kó yín lọ nígbà kí n kọ́kọ́ dé. Tó kú ní blue yẹn. Ìdíyà ti dúró síbi junction ìdí. Irọ́. Bá ń gbọ́dánù. Wádìí mọ́. Òsáyé. Olékúdànù rẹ ni. Ó ti lọ. Bábọ̀. Òsáyé. Ó ti lọ. Kó bá jẹ alẹ́ ọ̀la, inú gbàgbé o. Ẹ ti bá lọ. Ikú rẹ̀ mọ̀ tí ẹ ti ta. Fúnmi nìní. Ìwọ ọ̀wọ́ náà fẹ́ràn ọmọ tó bá ṣe gẹ̀gẹ̀. Ìwé tèmi àti ẹ ti ta. Ṣé ọmọ eléégún ni ọ́? Ọmọ mi apèyàn ní kíní orí ọmọ eléégún. Yẹyẹ mi àdúrà láàárọ̀ àdúrà lọ́sàn-án. Ṣé ìsọ fún ọ? Gbèrè ni wá. Àwọn ọmọ àjẹjẹ sí. Ká bá ti parí iṣẹ́ lórí yẹyẹ. Ọpọlọ kí mo lò ní mo sọ fún pé kí n mọ̀ sọ fún yẹn yòókù. Àtúlọ bá. Àwọn tó wọn á tún wá sọ fáwọn náà. Ìjẹsà. Ọmọ ilé olóró pèkèdè díẹ̀. Mo mọ ní kí bàbá ìjẹ̀lẹ̀ wọn lójú mẹ́tì. Ọmọ lójú ògidì. Ìjẹsà ọmọ tá mọ́ òun mọ́ ká. Ọmọ lójú èdè. Ìjẹsà yìí. Mo ní sọ fún máa fún mi. Mo dé ń ṣàlàyé fún ẹnu bẹ̀yẹ igbó ló kàn ń fa. You're not listening to me. No vex for me, you know say if I never smoke, my team gbọmọ mi. My head no dey confirm now. Calm down. Yes, you know fi feel you. Asapu. Mi ò gbọ́. Calm down now. You know fi yes. That day wey you wan do exam, I swear you no go do the exam, mama mi. Calm down. You go dey house. Hey, if school come finish, in wa mu e, in lole re, you go come sit down and he go dey tell you answer. Calm down, mommy. Happy student. Na VI. Na VI. Sorry. Ọmọ mi, baba mi, come, ọmọ mi, baba mi. The wine. Calm down. Sorry, I need farabalẹ̀ láyé olórí àrùn ni. How did I even fall for you in the first place? Why you go fall for me? Me I come here, come you for me. I say you fall you. Yes, Ogunde. Hey, what you want to tell me before? Nothing. That idiot wey dey help me drag woman, that copper. Make we chop am. Make we chop am. Ṣé o máa ń gbọ́ tún gbá mi? Ṣé yìí gbọ́ tún gbá mi? Yes,
we go chop them the same day. Mommy, calm down. Okay. No worry, I see so I crazy. Yeah, they just for blue. Mommy, calm down. Mommy, don't give me joy, mommy. What do you do? Iléèwé ìjọba, iléèwé ìjọba, oníkálukú pẹ̀lú ìjọba tiẹ̀. Orílẹ̀ Akágò. Ẹ̀rọ àmọ́ ìgbésẹ̀ ni o má gbèsè dùn ẹ̀ lọ. Orílẹ̀ Akágò. Ọ̀sáramọ̀fíà. 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 Míàn. 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 Ológun ayé o. Dàbí ìbé ìdá ẹsẹ̀ ní lè fojú kẹ́bọ̀. Kò sẹ́ni lè fojú kẹ́bọ̀. Ṣé wá rí gbogbo nǹkan ká ti ń ṣe fún yín látàárọ̀ ni àṣekágbá ẹ̀ rí. Kò sí wàhálà, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín, thank you very much. I really appreciate. Mo jẹ́ fi ń dá yín lójú pé tí bá padà sí Kògùnsẹ̀ máa ń tí. Irọ́ ni o mú rí ni kí bá sì pé àmọye yẹn ká ti sórí fún kan padà wá. Ó mú rí ni. Ṣé wọ́n rí ibi tó wá mú rí dé? Ètò kò tá a ṣe fún yín. Ṣé wá rí ìwà kọjú bẹ̀? Ṣé wá rí ìwọ náà kò yà kọjú báyìí? Ṣé wá rí tí bá ti wá máa mú sórí ọjà gbèdìlẹ̀ yìí sórí àsìkò tẹ́ gbèdìlẹ̀ yìí ẹ wà máa sọ wípé àtàtú kí ni mo pè é? Àtàtú. Ẹ sọ pàtó àtú. Àtàtú. Ẹ sọ pàtó àtú. Àtàtú. Ẹ wà máa dún míyá míyá kí mo ní ká máa dún. Míyá míyá. Ìwà lè máa fìrì bẹ́ẹ̀ ni pé kankan mìíràn lára bíi pé kankan fẹ́ máa. Mo fẹ́ máa wọnú nǹkan ẹ wò nǹkan lè wọnú nǹkan tó bá ti wọnú ẹ̀ ogun ni o. Nǹkan kó wà lára ní constitution ìlànà ló ń jà. Lọ́lẹ̀ àtàtú. Àtàtú. Sọ pé àtàtú. 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 Àtàtú la wọ ayé. Àtàtú la wọ ayé. Èdìgbò. Èdìgbò. Gbogbo ẹ̀ la mọ̀ gbogbo ẹ̀ lọ pàpà bẹ́ẹ̀ ní ìdè bẹ́ẹ̀ ní sọ fún mi. Yé má gbèmí. Àwọn ilé sọ̀rọ̀ bá lẹ̀ o, a máa lọ bí. Ẹ ti náwó yé ipò òdìgbèrè ọ̀làlá ìlà wà. Many things tó ṣẹlẹ̀ nínú lùkù rẹ̀. Ìyá iná local school, ìyá iná local school, ìyá iná local school, ìyá iná local school. Local school ni wọ́n gbé ní o. Gbólómele mọ́mele, gbólómele mọ́mele. Is that coming back? Like, ow! I don't know. And when you call her now, she won't even reply you. Sidi. Look at your shoe. Sorry. You can go on. You can go. Sidi. I like your bag. Where's me? Carry Where's me back to school? Shop when you late on the jáde. I don't think so. Me rò family. I'm not sure of it. Àwọn kan ló sanwó school ẹ̀. Tó rò bẹ́ẹ̀. Ó kàn rọ́gẹ́dì. Wọ́n lè máa dábàrà fún. Ìyá iná local school, ìyá iná local school, ìyá iná local school, ìyá iná local school. Local school ni wọ́n gbé ní o. Gbólómele mọ́mele, gbólómele mọ́mele. Sidi. Báwo ni? Ìwọ là ń kí náà padà sí mi. Báwo ni? Ṣé wàá pa? Wọ́n wà. Ṣé ò sí? Èwo ni ṣé ò sí? À ń kí ẹ, ó dẹ̀ ń sọ pé ṣé ò sí. Ń tẹ́ ń pè mí fún mo fẹ́ mọ̀. Àti wípé mo ti pinnu nínú ọkàn mi. Bẹ́ẹ̀ ìfẹ́ bá yín ṣeré mọ́, àwọn ọmọ tí ò ní làákàyè, àwọn ọmọ olódo, ìfẹ́ má bá yín rìn mọ́. Bẹ́ẹ̀ ni. Sidi, ìgbà wo ló wá di bad egg? Bad eggs.
kí ni jẹ́ báàdì ntí ọ̀dà kí ni jẹ́ ẹ̀sìn ẹ̀yìn ọ̀fin wáyé ntí ọ̀dà sórí tí mo lákẹ́ sọ sẹ́mi ló fi wáyé ntí ọ̀dà kọ́ báyọ̀ náà ìwọ lórí ibú ọmọ yìí kì í sẹ́ẹ̀bì rẹ o ti gbọ́ èmi tí wọ́n bọ̀ ọ̀rìn ni ẹ wá gbọ́ o láti òní ìlọmọ sọ láti òní ìlọmọ bá ti rí mi báyìí kẹ́ ẹ mọ̀ gbàgbọ́ ni o bẹ́ẹ̀ ni ìfẹ́ bá yín ṣe mọ́ láyé ayé àtọ̀run bẹ́ẹ̀ ni kọ́dà bàbá yẹn nu kíláàsì ẹ wo bí bàbá bẹ̀rẹ̀ ansa ẹ fẹ́ fún ọ ansa bàbá bẹ̀rẹ̀ ẹ má dà mí lóhùn ìyẹn ni ò lè ṣe ẹ ṣé wò mí mo ti serious pẹ̀lú ayé mi mo fẹ́ mọ̀wé mo fẹ́ dàbí àwọn àgùnbánirọ̀ tí wọ́n wá kọ́ wa èmi ló fẹ́ kọ́ páàsì àwọn lè kọ́pà ó ti yẹ báyìí. aṣọ tí wọ́n ń lọ ni. ọmọ lè jàre tọ́lọ́kọ̀ nípa ọ̀rọ̀ àbí èèwọ̀. wọ́n mú rìpọ́tì àwọn students wá fún mi ní àárọ̀ yìí èyí ní ìdàdẹ̀ máa ti wà bàjẹ́ yẹn bọ̀lẹ̀. mo ti mọ̀ wọ́n tó ẹ̀jẹ̀ mo ti mọ̀ wọ́n. So once you hear your name, come outside immediately. Asapu. Wọ́n ti sọ̀rọ̀. Ẹ wo ṣe ilé o. Àwọn ọmọ tí wọ́n máa ń dá sùkúù yìí. Àwọn náà ni wọ́n ti lọ sí káyọ̀ padà sí kíláàsì. Sẹ́bílì Adégòkè. Ẹyẹ ti bàjẹ́ bọ́ta má jò pé. Quiet. Michael Ṣóhùnmí. Senior Michael. Ọmọ fàáfà. Olórí ibú ọmọ. Àlàó Olúwatósìn. Senior. Please, sísẹ́yìn. Nígbà díẹ̀. Abẹ́lọ́kọ̀. Àmọ́ gbọ́dọ̀ Sẹ́bílì nínà. T-shirt. Ẹkúnlẹ̀. So crazy. Jesus. Please, Copper and your friends, Yes, ma'am. can you please tell us their offense? Campus! Kí ló ṣẹlẹ̀? Ní alẹ́ àná mo notice àwọn nǹkan something dodgy láàrin kí ló ń pa ẹni kọ́? Àwọn tó láyé ló kọ́ bọ̀ lọ́nà kan. mo notice something dodgy láàrin Ìjẹ̀ṣà àti Ìjàlọ. So mo wá pe àwọn kọ́pẹ́ ẹgbẹ́ mi kankan pé ká lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. So ìgbà tá tẹ̀lé wọn débi tó ń lọ a rí wípé Ìjàlọ àti Ìjẹ̀ṣà wọ́n fẹ́ fipá bá Kọ́pà Ọlámídé àti Ọláyínká ní àjọṣepọ̀. Ẹ dákun Kọ́pà rẹ̀ fẹ́ ní àwọn one person. Okay. One person. The girls, the coppers, and the copper to the boys, the students. Say the boys, he forced the students, the coppers to the students. I don't know. What are you saying? I don't know. You guys keep quiet. Sẹ́bílì, come this way. Imagine. Yeah, come like stand up. Come like this. Stand up. Come like this. Baby! Hello.
Sebili, you can go back to it. Thank you. So, ẹ sì rí nǹkan tí wọ́n ṣe nísìnyí, ó yẹ kí ìyẹn náà kọ́ gbogbo ẹ̀yin tó kù lọ́gbọ́n báyìí àbí. Anybody tó bá tún ṣe irú wà báyìí, ṣe fi kàn tá a ṣe fáwọn tó kù yìí. So tẹ́lẹ̀ náà jẹ́ ọgbọ́n fún gbogbo ẹ̀yin tó bá kú báyìí. Skúù yìí àti ilé máa fọ̀ mọ́, a lè máa fọ̀ mọ́ ni. Ó yá, ẹ sọ fún àwọn corpers wa kó kọ́ máa bẹ̀rù. It's okay, it's okay. It's okay. No problem. Ọjọ́ pọ̀ lójú wa wù. Bẹ́ẹ̀ máa rí ẹ máa rí wọn kó parí. Má fẹ́ mi bá àwọn mo kí ló ṣẹlẹ̀. So why you did all this? What is it? Why will you be saying all those things at the presence of my grandma? Wálé padà sí Yorùbá. Nǹkan tí mò ń try láti sọ fún ẹni wípé báwo ló ṣe máa bẹ̀rẹ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn níwájú ìyá àgbà. Ẹbí mo ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ. Mo lè tún ṣẹ́jú sí ẹ, o tún ní ẹ mò ń ṣẹ́jú sí ẹ, ó lè ṣe bí kò tiẹ̀ mọ̀ kankan wá ìyá. Nígbà tó ṣẹ́jú sí mi lójú wọn, mo lérò pé nǹkan wọ̀ lójú ni àbí wọ́n fojú mi ṣe yẹ̀yẹ́. No, mo ní ever fi ẹ ṣe yẹ pé bóyá ojú kan ń ṣe whatever. No, I won't do that to you. Ló wá ṣẹlẹ̀. So talk to me, kí ni nǹkan tó fẹ́ sọ? Ọlápọ̀ mo nífẹ̀ẹ́ rẹ ni. Bó ṣe fún gbọ́ mi jáde, mo lérò pé máa lé mi kó lẹ́yìn. No, now. Ọ̀rọ̀ àwọn kọ́pàsì mo fẹ́ bọ̀ sọ. Sọ́sọ́ àmọ́ tó yọ̀ sí tọ́lọ ní àìkì. Kọ́pà tó yọ̀ sí. Tó dúdú tó fàmà ẹ̀ tó nírò ètè rẹ̀. Tó ga. Tó lẹ́yìn. Kristi ọmọ tó dáa ó. Sọ̀rọ̀ jáde kí ni sọ. Mo nígbà tí mo ṣàwò pé ọ̀rẹ́ mi mo fẹ́ kí inú ọ̀rẹ́ mi máa dùn. Mo wá wò kí n bọ́ bá sọ̀rọ̀. Mo sì lọ bá mi. Mo sì bá sọ̀rọ̀. Are you joking? Bẹ́ẹ̀ ni ó sì lóhun ti gbọ́. Nígbà mo déwájú rẹ̀ mo ṣe ṣàlàyé ọ̀rọ̀ gan. Inú ojú rẹ̀ mo ti mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ rẹ̀. Mo sọ̀rọ̀ nígbà tó ní ìsọ̀rọ̀ mo sọ̀rọ̀ ní English. Báwo lè sọ? Mo ṣàdálẹ̀ pé ọ̀rẹ́ mi my friend. Ṣé English ló sọ àbí Yorùbá? Òyìnbó mo sọ. Ó sọ Ìgbò? Ó yà sọ bóyá sọ. Ọ̀rẹ́ mi hello corpers òun náà dá mi lóhùn hello Sidi it's me my bestie ọ̀rẹ́ mi Grace a lover he said the body látòkèdélẹ̀ figure 8 ọ̀sà gbà tí mo sọ bẹ́ẹ̀ ó wá dá mi lóhùn pé òun fẹ́ máa sọ ìbọn mọ́láyé òun ó wá dá mi lóhùn Yorùbá ó ní òun náà nífẹ̀ẹ́ Grace tẹ́lẹ̀ Sidi hold on wọ́n máa jẹ́ sọ̀rọ̀ mi délẹ̀ wọ́n náà máa rí àwọn letters tọmọ kọ lábẹ́dẹ́sì òun pé òun máa rí I love you tọmọ kọ síbẹ̀. Ṣorí lẹ́tà tí mo kọ fún nígbà tí mo sọ pé I wish I could explain the level at which you dominate my world if you agree to be my girl. Honestly, I'm in love with you. Ṣorí yẹn náà. Ṣé copy and paste wọn? Kò ṣe copy and paste àti pé Sidi ó ń parọ́ fún mi o. Ìparọ́ sẹ́. Kọ́pọ̀ tó yẹ kí ẹ bá reply in Yorùbá English ló máa sọ fún ẹ. Sọ tòótọ́ ó sọ English ó sọ Ìgbò Yorùbá ló sọ. Èyí ṣe bíbẹ̀ sí mi rárá bí mo ṣe sọ wọn kò jẹ ni mo bá parọ́ mọ́ ń parọ́ fún ọwádìí rẹ̀ ṣé èmi tí mo parọ́ ìmọ̀ tí mo ṣe. Ẹ má bínú ẹ yà sọ tòótọ́ fún mi. Yorùbá mọ sọ́ọ̀sì. So kí ló wá sọ nígbà tó sọ fún? Ó sọ dáhùn wọ́n ní òun náà kó jẹ́ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ kó wá bá òun fún ara rẹ̀ kí gbogbo rẹ̀ lè níyanjú kódà ó ní ńgbà tó bá wá bóun ó lè pọn mi sí kò lè bóun. Kristi ọmọ tó dáa. Sidi mo ti sọ fún yẹn kò yí forúkọ mi ní Grace mọ́. Grace mo kì í ṣe Grace. Ìwọ tó ń mórí sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ̀ pé Greece àti ọ́ìlì gbogbo rẹ̀ àti òrí kí wọ́n bá papọ̀ ìpara náà ní gbogbo ẹ̀yin méjèèjì ìwà àtọ̀rẹ́ rẹ̀. Mo fẹ́ kí inú rẹ̀ máa dùn. Destiny, thank you very much. Thank you for everything. You're welcome. O sí ẹ̀rẹ́ mi. Dákun ṣẹ̀bílì nǹkan kọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ni. Mo gbé sẹ́ni bí ó láì kó máa play football. Bí a máa lọ wò ní tí n bá ti lọ wò nílé máa mú wá sọ́dọ̀ yín.
ọ̀dà bá a mú wá sọ̀rọ̀ kọ́kọ́ tèmi náà nù bọ̀rọ̀ à ń fẹ́ kọ́kọ́ àti kí mi máa fẹ́ sẹ̀ bí ọmọ nǹkan ní gbéraga ó ti ga jù. wọ́n ṣe bí sọ pé òun láìkẹ́ o ó lóun kọ́ láìkẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni ó lóun ò lè fẹ́ òun ò lè fẹ́ náà. ayé burú jù láyọ̀ lọ báà mo fọ ní good news tó wá sọ bá di òṣìṣẹ́ mi láyà. No, it's not like that. Don't she be now? Why would I do that to you? ẹbẹ̀ wọ́n lọ gbogbo ń ta ara ṣe ó yẹ kó dùn mí ló padà rìn. Pẹ̀lẹ́, okay. Ṣé ìwà àti Sẹ̀bílì? Ṣé ìjọba máa ṣe FWB? Àwọn oúnjẹ bẹ̀. Friends with benefit. Wọ́n play betting. Mo jọ bet àti benefit yàtọ̀ síra wọn. Ara sọ ìwúra ìwúra ìwònà kí nìyẹn? Bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì fẹ́nẹ̀tì gbogbo rẹ̀ papọ̀ kì í ṣe bẹ́ẹ̀sì náà ni. Ẹ̀mí ta tẹ́tẹ́ ìbẹ́ẹ̀tì o ìbẹ́ẹ̀tì. Ó bá jẹ́ pé ń tẹ̀yìn méjèèjì tẹ̀yìn ilé ẹ̀fẹ́ kọ́ mi nu. Ẹ bá kọ́ mi bẹ́ẹ̀tì ìfúlé pè ní ìta bẹ́ẹ̀tì. Benefit and bet. What are you saying? Bet. Ọ̀dà ara rẹ̀ orí ààrẹ Kristi. Báńkì ga máa wọ. Sidi. Ọ̀rẹ́ mi Kristi. Sidi. Kristi mi. Kristi ọ̀rẹ́ òrí. Wọ́n ní pa kó máa mú mi lórí. Yes ma. Ó padì lórí. Báwo ni? Mo pa. Ó máa rí tó pè mí ṣé kò sí? Ó má bàa sí náà ni. Ó wọ̀ kí ló máa ń ṣe ni tí ó bá ń pòtọ́ torí ìbá ń kọ́ láti mú. Tí ó dẹ̀ máa ń rẹ̀ díẹ̀díẹ̀ kí ló máa ń ṣe rẹ̀ níbẹ̀ rẹ̀. Gbogbo èèyàn ló mọ̀ pé bá ní ó wá lè jẹ́ àkọ́bà àwọn ìgbà tó máa ń ní agbára yẹn so o lè sọ fẹ́ni ẹ kó gẹ̀ta anything. Èmi ló ń ṣe o látìgbà tí mo dẹ̀ ti wá sọ́dọ̀ yín tí mo ní pé kẹ́ kọ́ mi níwèé tó tó pé máa pọ̀wé sí mi lára àtìgbà yẹn ló ti ń ṣe mí. ṣé o ṣáà ti sọ fún anybody pé bí a mú fún ẹni extra lesson kankan. Sọ fún anybody. Malaria náà ni o ní láti stress ààrẹ. ìyá mi jẹ́ ti ń fura lé. tó bá délé wàá sọ fún wọn pé malaria náà ni má stress ààrẹ and then má sọ fún anybody pé mo fún ẹni extra lesson kan. má sọ o promise me má sọ fún anybody. mi sọ fún anybody. kò sí wàhálà báyẹn tó bá délé kan lo agbo o lè lo agbo o lè lo anti-malaria ẹni wọn ò máa ṣiṣẹ́ ṣùgbọ́n ọmọ ṣé kìí ṣe pé wàhálà lè lè báyìí ṣé ìpò ọmọ ti lóyún ọ̀rọ̀ lélẹ̀ o kí tiẹ̀ wá. Name Ọba Adéyẹmí time during closing hour. What happened, Mona? Ọba Adéyẹmí fún ajara classmate mi lóyún. Ó wá parọ́ fún pé malaria. Ṣé ìtẹ̀lẹ̀? Ẹ fi mílẹ̀ jáwé. Sunday, bye-bye. Bye-bye. Sunday, kí ló máa ń ṣe ìyìn tó bá ń rìn láti mú tó tutù mú? Òtútù mu. Ó pọ̀ ṣe lè jẹ́ kó ló lè fi bà. Ṣé ní òtútọ́? Ní òtútọ́. Ó ń bì. Ara ẹ̀ ó súnmọ́ pregnancy nìyẹn. Ó súnmọ́ oyún. Ajá lọ́rọ̀. Ìwọ pa ọkọ̀ fún pé ìwọ kọ́ lóyún. Class over. Oyún ẹ̀ dísè yìí. Oyún nígbà inú kíláàsì máa pa ẹ́ sí mi ìpa ẹ́ sílẹ̀ kọ̀ọ̀kan. Kí n tẹ̀lé lólè kí n máa kí wọ́n lọ pé mo ọ̀dà. Àná ẹ̀ kí n gbọ́dọ̀ gbọ́ ìwọ òṣì. Èmi ni mo sọ pé ṣé o kọ́ sí mi lẹ́nu tó sọ fún mi. Ilé-ìwé ìjọba. I don't need tell you to pay. Ìjọba máa mú yín. Lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ ní àsáàpù. Ẹ̀kọ́ mọ̀ tí mo lọ ṣe dé kábíà àdúgbò fáwọn mi.
You dey look me. You dey mad. Calm down, mommy. Chill it. Okay, now. Calm down. Calm down. Swahili. Wọ́n lè yẹ kán lajú, wọ́n lè yíran rí mi. Ó dáhùn pé wèrè rí yan lẹ́yìn kọ́pà. Àbí? Wọ́n ní kẹ́yìn wá lecture ọmọ school. Ẹ̀sán wọn lè pín máa ṣe. Hey, as they go, as they hot. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní girl kan ní ọtí ẹ̀bí mi, ọjà owó ẹ̀ ń kọ́. Ẹkún dé yẹ wa mi. Ọmọ ìjàdá yìí ló kú dà. Ìwé lẹ páàkì ẹ̀ sí. Ó wà ń tà á bẹ̀rẹ̀. Ètò rẹ̀ mi, òun mo ti gbà. Oríwo ni ayé kan ẹ̀ ń ṣí eré ni, ẹ mọ̀ bí tẹ́ wá ṣá. Okúrò mi o, calm down. Tó bá dẹ̀ wù yín, ẹ lè delete wọn. Mami, we go keep all this one. A ti kọ́ ẹ lórí. Ètò jẹ́ ìdílé mọ́ òdòdó. Aṣọ! Ẹgbẹ́ náà! Ẹgbẹ́ wọn! Bẹ́ẹ̀ni àwọn ọmọ sùkúù wà ní. Àwọn ọmọ sùkúù wà ní. Àwọn sùkúù wà ní. Tẹ́lẹ̀ ní orí. Tẹ́lẹ̀ ní orí. Sidi. Oríṣiríṣi bèbè àbẹ̀bí ṣe bèbè bẹ́ẹ̀ ń yọrùkù. What's all this? Kí làwọn guys yìí máa ṣe ògbélé fún mi? Ìmọ̀ ẹkùn búlọ̀gì wọn fi jọ yàtí. Kìntẹ́nikẹ́ni fẹ́ sọ fún mi. Hold on. Gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi yìí, báwo ni wọ́n ṣe mọ̀? Yọ̀dà fún ọ. Ọ̀sẹ̀ àmì àbíbá, ojú tó lójú tó kó. Of course, that short girl. Àbíbá ni o. Nígbà tí àwọn kọ́pà fétíà tó sọ fún mi pé òun wọkọ̀ òun. Mo rò pé sẹ́rùtù ní ó ní rárá òun ò ní sábẹ́ ọkọ̀ kú àmọ́ ọkọ̀ òun sọnù. Mo rò pé èèyàn ó sì wá sọnù nínú ìlú wa tó sì jẹ́ wípé oríṣiríṣi nǹkan ni wọ́n ti ṣe sí ìlú tó jẹ́ pé ìlú ò lè dàrú. Ta ló lè dán irú sẹ́wọ̀n wò? Mo á ní lọ bá Àbíbá, mo ti lọ bá Àbíbá ni. Àbíbá ọ̀rẹ́ mi sì làbíbá. Nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ o tí àǹtí Fétíà sọ fún mi o. Dákun àwọn wo wọ́n lè ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ nínú ìlú wa. Ló bá sọ fún mi pé àwọn ìjọba sùkú ọ̀sẹ̀ àwọn mẹ́ta wọn bí àwọn ni wọ́n ti sẹ́ náà ó sì júwèé tí wọ́n wà fún mi nù pé àmọ́ kí n mọ́ lọ lọ́sàn-án kí n mọ́ sì lọ láàárọ̀ pé alẹ́ ni wọ́n ń bá wọn bẹ̀ bá a sì kàn wọ́n kù ni wọ́n sì gbé wọn lọ station àwọn ọmọ wọn ni. But why táwọn guys yẹn fi ṣe bẹ́ẹ̀ gan-an? àrí mọ́. Wọn ò gbọ́rọ̀ sí baálẹ̀ lẹ́nu. Principal school wa wọn ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Àwọn òbí wọn gọ́sẹ̀ gbọ́n mọ̀ òṣùpọ̀ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Dákun má bínú ọ̀n sọ̀rọ̀ principal wa tí mọ́ síbi dọ̀dọ̀ yọ̀ ṣé principal wa torí òun só lè pàṣẹ fáwọn ọmọ irú àwọn ọmọ tí wọn bá mú wọn dáadáa àwọn ni wọn dẹni tí ọmọ gbébọn lọ́jọ́ iwájú. Sidi bó ṣe mọ̀ pé ọmọ tó bá ń bá wí tó bá wọn àrùn kì. yóò parun ni. yóò parun ni náà. irú àwa tí wọ́n máa ń fojú ìdọ̀tí wò tí wọ́n lè lójú kan bàtà mi dọ̀tí ṣọ́ọ̀ṣì mi dọ̀tí tí wọ́n máa ń fi ṣe yẹ̀yẹ́ èmi náà mo wúlò yìí. Sidi ọ̀sán ọmọ tí ò wúlò ọmọ burúkú gan lọ́jọ́ tiẹ̀. One more question please. Ṣé ìgbà tó ṣáà mú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn pípín yẹn lọ sí ọ̀dọ̀ àwọn guys yẹn ṣé àwọn guys yẹn ò rí ẹ ṣá? Wọ́n rí mi o. That's so bad. Ẹ̀gbọ́n. Bọ́lá Kasim. Ẹ ká sọ̀rọ̀ ṣe bàbá. Ẹ lẹ́sà. Baálé nǹkan. Màá mi nǹkan. Wọ́n jáde. Àwọn kọ́pà yìí wọ́n náà fẹ́ dọ́dọ̀ rẹ̀. No, ó ṣe rárá o. Afẹ́wájú pé àná ó ṣe gidigidi kan ni. Ọpẹ́lọpẹ́ lánàá na láìpẹ́ láì ó ṣe gidigidi. Oh, See, Uchebo, I really appreciate it. Because to my show, all of my about to share right. Thank you so much. Really appreciate it. How are you? Fine. Are you sure you're fine? Yeah, I'm fine. Coming to. Cool now.
Chris, you know what? I like you so much. You are very, very brilliant. And I like you for that. But sure, you don't sing only pay Omani last zero for 5 years. Yes. You need to face your studies. Zero for 5 years. Let me tell you something. I'm 22 now. By that 5 years, I'll be 27. We will not get to Dagbasi. What if 5 years here? What if you marry secondary school? What if you gain admission, say institution? I want you to study. Don't worry, I'll wait for you. Come on, stop. I'm fine. Don't break me. Don't give me that look. I told you I like you. I'm okay. Okay, let me prove to you that I like you. Come. Christopher! Ọ̀rẹ́ mi! Iléèwé ìjọba oníkálukú pẹ̀lú ìjọba tiẹ̀ ní òye. Bẹ́ẹ̀ni iléèwé ìjọba ìjọba lágbádá ń bẹ, ìjọba ológun ń bẹ, ìjọba àwọn ọmọwé ń bẹ nínú local school, ìjọba àwọn ọmọwé.